tó mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátápátá. Mo kí yín pé a kú ojúmọ́ ire, a kú ojúmọ́ àlàáfíà tó mọ́ gbogbo wa. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú ni fún èmi àtẹ̀yin lọ́ọ̀dẹ̀ yòówù tẹ́ ti ń gbọ́ wa, níbi yòówù tẹ́ ti ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé. Mo kí yín pé a kú ojúmọ́ ti tèmi, ojúmọ́ ayọ̀ fẹ́mi àtẹ̀yin. Mo kí yín pé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wa Ìlera lóògùn ọrọ̀, léyìí tó ń wá sí ojú ìwòran yín lórí ìkànnì amóhùnmáwòrán Òjìrèbí OJB TV, níbi tí a ti ń tẹ́ pẹpẹ ètò ìlera lóògùn ọrọ̀ ní gbogbo ọjọ́ mẹ́jọ. Mo máa sọ fún yín pé orúkọ mi ò yí padà. Asiwaju yín rẹ̀ Olalekan Akanji ìkọ́ Ademeto, ọmọ bàbá ń jẹ Ògbómọ̀ṣọ́, ọmọ òṣònú ilé ògbàlọ̀, ọmọ lásà òbómi tútù rẹ̀ ẹ̀là òjé, ọmọ oyè tẹ́bí àrídìí ògo Loogun ọ̀kàkà mójóbi mi yangiyangi. Mo kí gbogbo wa káàbọ̀ sórí àkọ́tún ètò ìlera lóògùn ọrọ̀ lọ́jọ́ ti tòní. Ṣáájú ká tó lọ sí ilé àgùdọ, kí ni nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ tòní? Kí ni nǹkan tí a fẹ́ fún wa tá a fẹ́ fi ṣẹ̀jọ ara wa lórí ètò ti tòní? Bẹ́ẹ̀ ni, nǹkan tí a yẹ̀wò lénìí ò ní ìta pè ní ìwòsàn fún ojú dídùn. Yàtọ̀ sí àwọn tó ń fi jíngí rẹwà ara, àwọn kan tún wà tó jẹ́ pé ìríran wọn kò kún tó. Ó ní ó ń wòràkọ̀ bóyá kò rí nǹkan kan tó látọ̀ọ́kán tó jìnnà àbí tó súnmọ́ nìkan ló ń rí. Àmì ìwà náà tó jẹ́ pé èyí tí ó bá súnmọ́ wọn jù wọn ò ní fi bẹ́ẹ̀ rí. Nǹkan tá a fẹ́ yànnàná tá a sì fún wa ní oògùn ìbílẹ̀ léyìí tí ó lè ṣe àwòtán rẹ̀. Bá máa sọ fún yín pé méjì mẹ́ta báyìí oògùn téròjẹ ẹ̀ bá ti pọ̀ jù ìyọnu báyìí ló máa mú wá fún mi. Mo sì tún máa fi nǹkan kan dá yín lójú pé gbogbo nǹkan yòówù tá a bá fún yín nípa títí ìwòsàn ìbílẹ̀ lórí ìkànnì OJB TV, pàápàá jùlọ lórí ètò ìlera lóògùn ọrọ̀, ìta fún yín, ìta àti ìdánwò tá a ti lò, tá a ti mọ̀ pé wíbẹ̀ jẹ́bẹ̀ títọ́ Olódùmarè ọba ni. Ṣùgbọ́n ọba òkè a máa fàṣẹ sáwọn nǹkan kan, àti pé ṣáájú làwọn baba ńlá wa ti jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nínú ká ṣe ìwádìí nípa tó lè mú àkọ̀tun, tó lè mú ìlera ara wọn tẹ̀síwájú. A mọ̀ wípé ńgbà ayé àtijọ́ kò sí ti ń jẹ́ oògùn òyìnbó. Àwọn ewé àtegbò báyìí náà baba ńlá wa tí wọ́n máa ń já, tí wọ́n á tó pọ̀, èyí tí wọ́n gùn, tí wọ́n pò mọ́ṣẹ́, èyí tí wọ́n fi ṣàgbo, èyí tí wọ́n fi gba òru ara. Tó bá yẹ pé àwọn àrùn kọ̀ọ̀kan, àwọn ìmíì tó yẹ pé wíwẹ̀, fífi wẹ̀, pàápàá jùlọ wọn á mọ̀ sáwọn nǹkan míì fún ìwòsàn tó jẹ́ pé kò tiẹ̀ ní ìdí pé ohun ọ̀nà wa tó sì ń rí bẹ́ẹ̀ tó jẹ́ bẹ́ẹ̀. Torí ẹ̀ mo kan sára sí iṣẹ́ ọpọlọ àwọn baba ńlá wa. A sì máa sọ fún yín pé ẹ bá sọ pé òwú ò tẹ́rù, ìwọ̀nba èyí tí ó fi tanná lásán òun ló mú. Tó àwọn àgbà bọ̀ wá ní ikú sẹ́bẹ̀ yìí lòmòrè ò ní sẹ́ yá. A máa sọ fún yín pé ẹ máa bá wa subscribe sórí àwọn ètò wa, àwọn orí péèjì wa lọ́lọ́kan ọ̀jọ̀kan. OJB TV lórí Facebook, OJB TV
lórí YouTube, lórí TikTok, lórí X àti gbogbo ìkànnì ayélujára yòówù. Pàápàá jùlọ iléeṣẹ́ Barrett Herbal Product Company àwọn lónígbọ̀wọ́ ètò ìlera lóògùn ọrọ̀. Ká tó lọ máa já yín sí nǹkan kan. Torí ẹ̀ iléeṣẹ́ Barrett Herbal Product Company àwọn lónígbọ̀wọ́ ètò ìlera lóògùn ọrọ̀. Pàápàá wọ́n lé gbòógì tí wọ́n ṣe lọ́lọ́kan òjọ̀kan. Bàbá fún yín ní nǹkan kan lórí ètò tí ẹ bá lè ṣe é pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tiwa tàbí kẹ́ ẹ pé ti iléeṣẹ́ Barrett. Wọ́n tọ́ yín sọ́nà, wọ́n á bá yín ṣe, wọ́n á sì tún tọ́ yín sọ́nà. Kódà bẹ́ẹ̀ bá ní ìbéèrè kan ẹ lè pe iléeṣẹ́ agbọmọlà ní Barrett Herbal Product Company. Wọn kì í gbọmọ pa lọ́dọ̀ tiwọn. Bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ jẹ́ ká gbọ́ ìpolówó ọjà wọn kí a lè tún tẹ̀síwájú lórí ètò lọ́jọ́ ti tòní. Mo ń bọ̀, mi ò tíì dé. Àgbàtẹ́bílẹ̀ ló tóró lọ. Mo sọ wípé ọba lọ tó yí erin ipò gbogbo wa ṣàlàmọ́. Àgbàtẹ́bílẹ̀ ló tóró lọ. Mo sọ wípé ọba lọ tó yí erin ipò gbogbo wa ṣàlàmọ́. Barrett Herbal Company ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀ ìpọ́pọ́ àti ìmọ̀pọ̀ láti gbéwé àtẹ̀gùn ọmọ aráyé lọ́rẹ̀. Barrett Herbal Company ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀ ìpọ́pọ́ àti ìmọ̀pọ̀ láti gbéwé àtẹ̀gùn ọmọ aráyé lọ́rẹ̀. Wọ́n ti gbóògùn kan jáde abábútì pọ̀npì ìfowópamọ́ lórúkọ rẹ̀. Ìwọ ọlọ́mọge tó fẹ́ ṣèdí gbọ́bọ́rọ́ abábútì pọ̀npì sani kó yan láàyò. Ìwọ sì sí ológe ìdí ẹrí gbẹlẹbẹ ni wọ́n fi ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ abábútì pọ̀npì. Ṣebí ẹ ṣàlọ́rẹ́ if you want a big yash a very big yash abábútì pọ̀npì. Wọ́n ti kó yan láàyò. Ìwọ ìyàwó ilé táwọn sì sí àdìgbò nípa fìdí gbogbo lọ́wọ́ ẹ abábútì pọ̀npì sani kó yan láàyò. Èyí ńlá ló ṣòro ńlá èèyàn pàtàkì lóṣù ìyàwó. Iléeṣẹ́ Barrett Herbal Product Company ní nọ́mbà 19 Akínfẹ́wá Street Sunday bus stop Mẹ̀rọ̀ nílùú Èkó. Ẹ̀lú wọn ní 081-8684-0761 081-8684-0761 àti 080-6695-2410 080-6695-2410. Wọ́n sọ náà ẹ̀lẹ́ kọ̀sán lágbàtà wa nílùú Dọ̀gbẹ̀mí TikTok Ventures ní nọ́mbà 30 Ọláfínìyàn Street Àyìnlá bus stop Pápá Sàfà Dọ̀gbẹ̀mí nílùú Èkó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 081-7891-5959 081-7891-5959. Barrett Herbal Company ìpara tó mú jẹ ìjọba. Tó ìpara Barrett Herbal Company ìpara tí ó jẹ́ kìkìdá ewé àti egbò lásán kò ní àkóbá kankan tó ṣe fún ara. Màmá sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń kábàámọ̀ àwọn tí wọ́n lọ fowó ńláńlá owó iyebíye tí wọ́n lọ fi ṣe iṣẹ́ abẹ surgery fún ìdí wọn tàbí ọyàn wọn tàbí ìtàn wọn tá à ń pè ní hips kó lè bàa gbé fúkẹ́ sí i. Kí nìkan leléyìí? Barrett Herbal Pump kò ní àkóbá kankan tó ṣe fún àgọ́ ara. Láàárín ọ̀sẹ̀ mẹ́rin mẹ́ta bó o bá ti lè máa lò para Barrett Herbal Pump ìdí ìrìwọ́ náà ò máa gbé fúkẹ́ yóò máa yọ sí ju títàtẹ̀yìnwá lọ. Bí ẹ bá wá ní nǹkan kan láti béèrè ẹ pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn léyìí tí wọ́n ti pè tàbí kẹ̀kọ́ sí wa lórí ètò ìlera lóògùn ọrọ̀ pẹ̀lú 091-222-77738 091-2-7 àti 38. Studio line wa nìyẹn. Bẹ́ẹ̀ bá pè á dá yín lò nígbà yòówù kẹ́ lè pè wá. Tó ibi tí àròkọ tì sí náà là á fa padà fàbọ̀ sí lórí ètò ìlera lóògùn ọrọ̀. Mo sọ fún yín pé kú sẹ́bà ìlú mori ò ní sẹ́ yá
ẹ má bá wa subscribe sórí àwọn channel wa gbogbo OJB TV lórí YouTube, OJB TV Yorùbá tàbí kẹ́rẹ́ OJB TV lórí Facebook, lórí TikTok, X, Instagram àti gbogbo àwọn social media handle yòówù tẹ́ bá ti ń lò. Ẹ mọ̀ bá wa ń bẹ̀, ẹ mọ̀ bá wa pàdé, bẹ́ẹ̀ ni kẹ́ mọ̀ comment kẹ́sì mọ̀ like àwọn ètò wa. Ẹ mọ̀ sí àwọn program yìí torí tí ò bá wúlò fẹ́yìn yóò padà wúlò fẹ́lòmíì. Ìwọ náà gbẹ nìkan lànà yóò yìn ọ́ yóò sì yìn Olódùmarè tó bá fi rí wòsàn látara ìta àfìsíta. Kí ni nǹkan tí mo ní a fẹ́ gbé yẹ̀wò? Òun náà nìṣòro ojú dídùn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń jẹ́ pé kòkòrò àmọ́ fẹ́ wọ ojú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń jẹ́ pé àwa tá a máa ń ranjú mọ́ fóònù jù. Torí ẹ̀ ló dáa láti mọ fàwọn nǹkan kan dáàbò bo ẹyinjú wa. Irú bẹ́ẹ̀ náà ni irú àjíǹgí tẹ̀ ń wò yìí tí kì í bá ti ṣe èyí ṣàkọsàkọ. Ẹ̀kejì nínú ẹ̀ ni pé a gbọ́dọ̀ mọ gba ìwòsàn, a gbọ́dọ̀ mọ ṣàwọn àyẹ̀wò ojú wa lóòrèkóòrè kí a má bàa di oní ìpèníjà ẹ̀yà ara látàrí àwọn nǹkan tí a ò bìkítà tí a ti ẹ̀ka kún rárá. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé o ti bára ẹ nírú ipò yìí, o wá ń fẹ́ àwòtán lórí ìṣòro ojú ṣe bàìbàì. Oríṣiríṣi oògùn ló wà, ṣùgbọ́n èyí tó yá kánkán tá a lè rí tí ò ní jẹ́ pé mi ò mà mọ ewé yìí, mi ò mégbò yìí, mi ò mọ bí mo sì fẹ́ ṣe é. Òní á yára fún yín lọ́jọ́ ti tòní, á tún padà mú mi wá fún yín lórí ètò lọ́jọ́ míì. Ṣùgbọ́n nǹkan àkọ́kọ́ tí ẹ bá mi wá òní ẹ wá ewé ìbẹ́pẹ tó bá gbẹ. Bóyá ó ti gbẹ sórí ìyẹ́ ẹ̀ tàbó ti gbẹ ó ti wá rẹ̀ dànù sílẹ̀ẹ́lẹ̀. Ẹ mú ewé ìbẹ́pẹ ẹyọ kan ti tó yín. Bẹ́ẹ̀ bá wá jí lówùúrọ̀ kùtù ọjọ́ kejì tẹ́ ti ṣe ìtọ́jú ewé ìbẹ́pẹ yálà takọ tàbí titi abo, kò sí èyí tẹ́ ẹ lè lò nínú ẹ̀. Ẹ wá tọ ìtọ̀ yín, ẹ tọ̀ sínú òkè kan. Tẹ́ ẹ bá ti wá tọ̀, bóyá òjíǹdàjí ló rántí tó ìtọ̀ tàbí lẹ̀mọ́ ló tọ̀, ẹ gbé pamọ́ sí kan. Ẹ wá mú ewé yìí, ẹ rẹ́ sí nínú. Tẹ́ ẹ bá ti rẹ́ sí nínú, ẹ ṣe kíni? Tó bá ti ṣe díẹ̀, ẹ wá gbó. Kẹ́ ẹ gbó dáadáa. Tẹ́ ẹ bá rí pé wèé ti gbó dáadáa, ó ti tóró sínú ìtọ̀ yìí. Ẹ kó ewé ọ̀hún, ẹ kó kúrò síbì kan. Ẹ wá padà ṣẹ́ omi yìí, ẹ padà ṣẹ́ kẹ́ fi aṣẹ́ ṣẹ́ torí àwọn èrún ewé tẹ́ gbó yìí. Bẹ́ẹ̀ bá ti wá ṣe irúfẹ́ nǹkan báyìí tán, ẹ wá ìgò, ẹ pamọ́ síbì kan. Kẹ́ wá kíní ìgò sọ̀rọ̀ tí wọ́n máa ń lò fún ojú àbímú, tó máa ń pè ní kíní eye drop, tí ó ní rọ́bà ń dì tẹ̀lé mọ́ fi fà á, tẹ̀lé mọ́ tó lè fà sínú. Ẹ wá máa kíbọ̀ lóòrèkóòrè. Ẹ mú díẹ̀, ẹ kan sẹ́yìn ojú yìí ní ìgbà àkọ́kọ́, ojú àkọ́kọ́, ẹ kan sí ojú kejì náà. Pẹ̀lú àṣẹ Olódùmarè, nígbà tó o bá máa fi sùn, yálà o ṣe láàárọ̀, o ṣe lálẹ́, tó o bá máa fi jí, àwọn kòkòrò tó wà ní ẹyinjú yìí yóò ti bá ìpín jáde lóbẹ̀ fún ìgbà àkọ́kọ́, ẹ̀kejì, ẹ̀kẹta. Tó bá fi lò dórí ọjọ́ mẹ́ta sọ́jọ́ méje. Láàárín ọjọ́ mẹ́ta, ìwọ gan ti mọ̀ pé ọba òkè mi tẹ́ ń wò yìí, ó fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Ẹ mọ̀ pé ìwòsàn ó wà lára ewé àti egbò. Iṣẹ́ ìwádìí àwọn baba ńlá wa ni.
kò láà ń jẹ àtàrí nínú, kò láà ń pègèdè, kò ní àágùn kankan papọ̀. Sáà ti pa èròjà méjèèjì papọ̀, kò ṣe kí ni, kò ló, kò sá bólógùn bó ti ṣe ní kò sá. Ẹ bá lówó òtẹ́rù, ìwọ̀nba tó nítọ̀hún ó fi tanná, òun ló mọ̀ mú dání o. Bó ṣe jẹ́ ònílé, ẹ jẹ́ ń lọ sí ilé agbára náà kó tó di pé màá fi kankan tó yín létí. Ẹni ńlá lóṣù ńlá, ènìyàn pàtàkì lóṣù láwùjọ. Ẹni ńlá lóṣù ńlá, ènìyàn pàtàkì lóṣù láwùjọ. Àgbàtẹ́bí lẹ́mu ló tóró lọ. Mo sọ wípé ọba lọ tó yín erin ipò gbogbo wa ṣàlámọ̀. Àgbàtẹ́bí lẹ́ ló tóró lọ. Mo sọ wípé ọba lọ tó yín erin ipò gbogbo wa ṣàlámọ̀. Pírẹ́tì abala ìkànnì, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀. Ìgbọ́gbọ́n àti ìmọ̀bọ̀ láti gbéwé àti ìmọ̀ ọmọ aráyé lọ́rẹ̀. Pírẹ́tì abala ìkànnì, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀. Ìgbọ́gbọ́n àti ìmọ̀bọ̀ láti gbéwé àti ìmọ̀ ọmọ aráyé lọ́rẹ̀. Wọ́n ti gbóògùn kan jáde abábútì pọ̀ǹpì. Ìfowópamọ́ lórúkọ rẹ̀. Ìwọ ọlọ́mọge tó fẹ́ ṣèdí gbọbọrọ abábútì pọ̀ǹpì. Sani kó yan láàyò, ìwọ sì sí ológe. Ìdí ẹrí gbẹlẹbẹ tí wọ́n fi ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ abábútì pọ̀ǹpì. Ebi yẹn ṣàlọ̀rẹ́, if you want a big yash, a very big yash, abábútì pọ̀ǹpì. Wọ́n ti kó yan láàyò, ìwọ ìyàwó ilé táwọn sì sí àdúgbò. Nípa fìdígbò tó lọ́wọ́ rẹ̀ abábútì pọ̀ǹpì. Sani kó yan láàyò, èyí ńlá lóṣù ńlá, èèyàn pàtàkì lóṣù ìyàwó. Iléeṣẹ́ direct abala product company ní nọ́mbà 19 akínfẹ́wá street sunday bus stop mẹ́rọ̀ nílùú èkó ẹ̀lú wọn ní 08186840761 08186840761 àti 08066952410 08066952410. wọ́n sọ náà ẹ̀lẹ́ kàn sálágbàtà wa nílùú dọ̀pẹ̀lú tiktok ventures ní nọ́mbà 30 ọláfíníyàn street àyìnlá bus stop pápá sàfà dọ̀pẹ̀lú nílùú èkó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 08178915959 08178915959. ààrẹ alábàbí sí kan ìpara tó mú jẹ ní ọgbọ̀n. tó ẹ káàbọ̀ padà sórí ètò ìlera lóògùn ọ̀rọ̀ lẹ́yìn tí iléeṣẹ́ Barrett Herbal Life Product Company tí ó ṣe egbòogi tewétegbò nílànà ìbílẹ̀ pàápàá iléeṣẹ́ ìpara Barrett Herbal Boutique Pump tí ó ń tà wàràwàrà lọ́wọ́ bó bá ní nǹkan kan ṣàbò fẹ́ rà á ẹ kàn sálágbàtà wọn nílùú dọ̀pẹ̀mú nọ́mbà 30 Ọláfíníyàn street T-Top Ventures ẹ̀bísà àti bèrè T-Top Ventures tàbí kẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 081 5791 5959 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ T-Top Ventures tó jẹ́ alágbàtà Barrett Herbal Boutique Pump òǹrè bó náà fẹ́ jẹ́ alágbàtà ẹ lè pè ẹ kàn sí iléeṣẹ́ wọn bí mo ṣe sọ ṣáájú. Kí ni nǹkan tí mo fẹ́ fún yín? Ìròyìn ayọ̀ tí mo mú wá fún yín ni pé pẹ̀lú àṣẹ Èdùmàrè pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àtàtìlẹ́yìn ẹ̀yin olólùfẹ́ wa gbogbo lórí ìkànnì OJB TV àti gbàràdá àti sún síwájú a ti ń sọ fún yín pé ìkànnì wa OJB rédíò yóò gòrí afẹ́fẹ́ OJB TV náà ní iléeṣẹ́ amóhùnmáwòrán tẹ̀ tí ń wò wá lọ́wọ́lọ́wọ́ àti ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ ìyá gbogbo wọn OJB News gbogbo ẹ̀ láti kó papọ̀ àti ní ẹ̀ka wọn lọ́tọ̀ọ̀tọ̀ lórí ayélujára títí wa tó pé tẹ́ ẹ bá fẹ́ wò wá láì dààmú láì ṣe wàhálà ẹ̀yin ẹ kàn mú ẹ̀rọ ìléwọ́ yín ẹ tẹ
ojbtv.com.ng. ẹ mọ̀ wò wá ní ìrèkété. Àwọn ètò tá a ti ṣe lọ́jọ́ tó ti pẹ́ gbogbo ẹ̀ lẹ́rìí wò. Àwọn eré oníṣe, àwọn ètò amúlùdùn àti àwọn ìfọ̀rọ̀wérọ̀ lọ́lọ́kan òjọ̀kan. Bẹ́ẹ̀ náà ni lórí rédíò wa OJB rédíò tẹ̀lé rí ní www.ojbradio.com.ng àti ìbẹ̀lẹ̀ tí mọ̀ gbọ́ wá tẹ́mọ̀ gbọ́ àwọn ìròyìn, àwọn orin, àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan. Ìròyìn àfọwọ́kọ táyìnká ó ń tẹ̀síwájú lórí ìkànnì www.ojbnews.com.ng. Bákan náà àwọn ìkànnì ayélujára mẹ́tẹ̀ẹ̀ta yìí kò síbẹ̀ tẹ̀dé nínú mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ̀ rọ́wọ́ wa tí ẹ̀ bá wa. Iléeṣẹ́ alára àrà bàbá àrà OJB TV Yorùbá àti gbàràdá àti ń tẹ́pẹpẹ àrà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán títí wa lórí www.ojbtv.yorùbá. tó a tó máa sọ púpọ̀ lórí eléyìí láìpẹ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ẹ̀ ń ṣùgbà wá ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Ẹgbẹ́ ẹ̀yin tẹ̀ lè fa àwọn ètò wa kọ̀ọ̀kan lọ́kàn ọ̀jọ̀kan tẹ̀ lè fi ṣeré tẹ̀ ń wò wá. Ojú yín ò ní fọ́. Àrùn báyìí kò ní fàgọ́ ara yín ṣe bùgbé. Ojú ò ní lè lédè nìkọ̀ọ̀kan wa o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa tọ́jú ara wa. Ẹ jẹ́ ká máa tọ́jú ara wa, ká máa gbìyànjú lórí àgọ́ ara wa. Bá a bá ro gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí àti tọ́jú ara èèyàn yóò ṣòro. Ṣùgbọ́n ẹ̀mí tó bá gùn báyìí òun ló ń sànyà o. Ètè mi àti wọ́ lájọjọ ọ̀rọ̀ ìlú yìí ajọ́ ń jìyà dè lọ́wọ́. Ṣùgbọ́n ẹ máa rántí pé ìlera báyìí òun lògùn ọrọ̀. Títí ọjọ́ mẹ́jọ tó tún máa mú tuntun wá fún yín lórí ètò ìlera lògùn ọrọ̀ lórí ìkànnì òjìrèbí tẹlifíṣàn OJB TV. Ire báyìí lójú owó rí, ire lójú gbogbo wa ò mọ̀ rí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé àrùn àtàìsàn ò ní fi ilé èmi àti ẹ̀yin ṣe bùgbé. Ire báyìí lójú owó rí. Ó dàbọ̀ ká tún lè padà wá lọ́jọ́ míì. Asiwaju yín rẹ̀ Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ́ Ògbómọ̀ṣọ́. Mo kì í pé títí ọjọ́ míì tá a tún mọ̀ pàdé. Ire ni o. Ẹ máa share program wa kẹ̀sì máa kọ́mẹ́ǹtì. Ó dàbọ̀.